Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Gbogbo ọdún náà ni a máa ń ṣàdúrà pé kí ẹ̀mí kó tún bá wa láyé. Ajá festival 2024 tó jẹ́ pé ọdún yìí ọdún gbogbo ọmọ Ajá ni. Oríṣiríṣi èèyàn ló wá bí kò ń ṣọmọ Ajá nìkan ló wà bí yìí o. Ọ̀pọ̀ èèyàn ló pọ̀ bí tó wá síbi tí wọ́n ti ń ṣọmọ Ajá rárá tó wá grace occasion yìí. Bọ̀ tó bá ń ṣerú festival báyìí wọ́n gbọ́dọ̀ ní nǹkan tó máa mú lọlé dání. Tàbá ń ṣerú festival báyìí àfijúwe ìlú yẹn àfijúwe kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ Ajá the fastest community so far in Africa Ajá ni ìwọ tó bá ní o kọ́ lẹ́sẹ̀ ní wíẹ̀ tó o bá ti kọ́ sájà o ti kọ́ kankan kí ló ń pè bí kí ló ń pè bí. Èèyàn dáadáa ní baálẹ̀ wa o láti ìgbà tá a ti jẹ baálẹ̀ báyìí ìlú Ajá níyàtọ̀ ni baálẹ̀ wa dẹ̀ ti fọmọ kékeré jẹ́ àfàgbàlagbà lò lágbára Ọlọ́run wá ní kọjú kú báyìí lágbára Ọlọ́run baálẹ̀ wa èèyàn gidi ni o àsìkò tá a dẹ̀ jẹ́ baálẹ̀ ìlú Ajá ń dùn gan-an ijó ń bíjó ayọ̀ ń báyọ̀ fún wa kó má jẹ́ káyọ̀ wá kó dìbànújẹ́ kí ìlú Ajá túbọ̀ máa dùn sí kó túbọ̀ máa gbòòrò. Olúbòdì yìí ọdún ìlú wa ni tó jẹ́ pé àwọn bàbá ńlá wa ti ń stage ọdún yìí is almost 300 years ló ti ń ṣọdún yìí bọ̀ nítorí pé kí ni tí ọ̀nà méjìlá máa ń gbà ṣọdún yìí bóyá baálẹ̀ ajẹ́baálẹ̀ tuntun tradition wa and culture wa ó demand pé baálẹ̀ tá a bá jẹ yẹn ó gbọ́dọ̀ stage Olúbòdì ọmọ Èkó gidi tó bá wà níbi tó bá jọ ọmọ Èkó gidi tó yẹ tó lè confirm pé ọmọ Èkó ni ẹ́ lẹ́kọ̀ọ́ tó bá jọba nílùú Èkó ó di dandan ọba tó bá jẹ yẹn á stage ẹ̀yọ̀ ẹni tó bá ní pé kò ń ṣe bẹ́ẹ̀ ni kó jáde kó confront mi tó bá náà ń jọ ọmọ Èkó èmi ti wá wájú yìí tí ọkọ bá náà ń jọ ọmọ Èkó màá sọ pé kò jọ ọmọ Èkó jù mí lọ nítorí pé ẹ tó bá tún ju ọba lọ ló máa náà ń jù mí lọ lẹ́kọ̀ọ́ èmi ti wá wájú yìí ọmọ akíṣe mọ́yìn ọba ló wà wájú yìí èmi ọmọ ṣàdẹ̀kọ̀ ọmọ adíjọ́ bowó nu jẹ́ ọmọ ògbóni òbòjó pẹ̀lú ọmọ tẹ́rú bá lè kú kó kú tí ò bá lè kú kó máa jẹba lọ ọmọ adíjọ́ bowó nu jẹ́ ẹ̀rí bọ́ọ̀mù Ajá ṣe bowó nu jẹ́ ni mílíọ̀nù la fi ń ṣe Olúbòdì kò ń ṣòwò kékeré àwa aláyọ̀ ọdún yìí ọ̀n kówó ẹ̀ sínú ilé níjọ́ tó bá ti ta báyìí títà búbù lọ́kọ̀ bóni kìíní gbogbo fámìlì tó ń ṣe mọ́ gbogbo fámìlì Ajá ibi tó ti ń rí owó yẹn àwọn ọgọ́ òní mọ̀ millions multi-million la display owó kékeré kọ́lọ́ la fi ń ṣe nítorí historical event yẹn máa tẹ̀kì wa ó máa last wa ní almost 1 month festival téèyàn fọ oṣù kan ṣe kò yí sí i àwa mú ọjọ́ tó lóyìnbó ń pè ní grand final yẹn la wà lórí ẹ̀ kò dẹ̀ ṣe déédéé ta máa ń pè tó ju Màláìkà lọ nítorí pé òun la rí pé lè ṣe é wọ́n ní ihu ní ká fit ẹni tí fìlà bá yẹ òun ní ká gbélé lórí Màláìkà òun la bìlí pé eré Olúbòdì yìí òun ló lè máa ṣe àwa náà dẹ̀ ní hesitate láti máa pè é òun náà dẹ̀ ní hesitate láti máa dá wa lóhùn nítorí pé when we are talking of wọ́rọ̀ in music general first I believe pé wà sí ọba wọ́rọ̀ the next musician KF Man Pride ni Màláìkà torí pé kí ni ó originate from Lagos Island wọ́n ní wéré ló ní Fuji tàbádẹ́ ń sọ̀rọ̀ Fuji wéré ni kí ló ń fi wéré ṣe wọ́n fi ń jí wọn tó bá fi ń jí wọn wọ́rọ̀ náà ló máa ń lò kò wá séléré tó lè kọ́ wọ́rọ̀ bí ọmọ tó bá wá láti Lagos Island Wasiu Ayinde wọ́n gúrùmù ẹ̀ Lagos Island ni Màláìkà wọ́n gúrùmù ẹ̀ within ojú olókùn sí Àgàràwù
ní Lagos Island ibi tó ti gúrùmù ẹ̀ nìyẹn àwa táwa ń wájú yìí a lè fi tẹnutẹnu sọ àwọn tó dẹ̀ lè testify náà wà lára àwọn tó jẹ́ band boy Kazeem wà bẹ́ẹ̀ Wáídì oríṣiríṣi Bọ́búlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n pọ̀ wọ́n jẹ́ pé Wàlíù à ń kọ̀ Làslápà ìyá gbogbo wa nìyẹn àǹtí wa ní Làslápà obìnrin bí ọkùnrin Rashida ọlọ́run wà pẹ̀lú ẹni tó wà Wàlíù à ń kọ̀ ọ̀rẹ́ mi gidi Síkírù nọ́lá Wáídì Fatai Ògúnmádé apọ̀ bẹ́ẹ̀ bàbá ṣe fine boys club sísàlẹ̀ èkó ọlọ́run ọba ọmọ kékeré ni wàá sọ wá dàgbà màláka ọmọdé ni ọlọ́run àjọ dàgbà mímọ̀ ṣe àṣìbà mọ̀ ṣe lọ let's go to the memory lane bí ṣe sọ fún yín ọ̀nà méjì náà máa ń gbà Ṣolómòdì lájà bóyá tàbá ẹ̀ṣẹ̀ jẹ baálẹ̀ irú yìí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí àṣẹ̀ṣẹ̀ jẹ baálẹ̀ ni àjẹbálẹ̀ wa ní on the 13th of October 2024 nígbà tó di October 25 baálẹ̀ ó announce staging of Olómòdì gẹ́gẹ́ bí tradition and culture àjà dandan ni is a pertinent to our tradition to stage Olómòdì whenever we install a new baálẹ̀. After I said that no ẹlẹ́ẹ̀kejì tó tún máa ń gbàṣẹ Olómòdì happen to be staged as a triennial festival. Kí ni mo mean by triennial festival? Ọdún tó bá ti ń ṣe lọ́dún mẹ́ta lọ́dún òun lolóyìnbó ń pè ní triennial festival. Kò ń ṣọdún tá a máa ń ṣe lọ́dọọdún torí owó tó ẹ̀ǹtẹ̀sì ẹ̀ kò ń ṣòwò kékeré multi-million ni. Bọ́n bàbá wa aládé ṣe ń ṣe nìyẹn ọdún mẹ́ta. So ọ̀nà kejì tí wọ́n fi ń gbà Ṣolómòdì nìyẹn. Bọ̀túrú eléyìí tó ṣẹlẹ̀ ń sìn àìṣẹ̀ jẹ́ baálẹ̀ ni baálẹ̀ stage Olómòdì. Haven't I said that? Lórí baálẹ̀ tó ti stage Olómòdì màá máa kà wọ́n fún yín ṣé ti yín ẹ̀rí nǹkan mú lọ́lé. Kí ló ń pè lọ́dún Olómòdì? Ọdún Olómòdì òòṣà tó wà nú ẹ̀ ó pọ̀ bọ̀ nínú bóyá pọ̀ tó yẹn òòṣà kan ní gbogbo èèyàn lè rí ló lè jáde ní broad daylight èyí tó kù conclave ni wọ́n kí wọ́n mìíràn conclave nǹkan tó yẹ pé ìwọ́n tó bá belong sí clan yẹn ò lè rí èyí tẹ́ máa rí òun ní jìgbò òun ló kọ́ máa bẹ̀rẹ̀ jìgbò yẹn náà ló máa ń pẹ́ jù nínú 1 month yẹn jìgbò á lo ọ̀sẹ̀ méjì àwọn tá ló ní jìgbò yìí àwọn ilé ojúmọ́ àtòkúnṣẹ́wọ́n àti àwọn abẹ́rẹ́ èjò ọmọ jìnnàdù ọmọ afínní family àwọn náà ní jìgbò bọ́ọ̀ náà ṣe ní jìgbò gbogbo àparapọ̀ yúùtù àjà náà àwọn náà tún ní jìgbò wọ́n pè ní yúùtù jìgbò tó jáde tó pegedé tó ṣàpráfrá ìyẹn jìgbò nìyẹn ṣàwárí jìgbò yẹn wọ́n máa ń pè kàn ní jìgbò ẹlẹ́ṣin ìyẹn ló máa kárí gbogbo jìgbò festival yẹn tí jìgbò ẹlẹ́ṣin yẹn bá ti jáde ìjọ tó bá ti jáde tó bá ti wọlé báyìí tẹ̀bá rí jìgbò kan ta ẹ̀làjùmọ̀ lórí bó kú dànù jìgbò kan gbọdọ̀ jáde mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀wọ̀n ẹ̀lú kú wọ́n á gbà àwọn olónàlú kú àwọn láàrẹ́kọ̀ àwọn láòsì family àtolóbó ńlá àwọn olónàlú kú táwọn ìlú kú náà bá ti gbà àwọn náà stage tiwọn fún bíi ijọ́ mẹ́ta tó bá ti ṣe tiwọn tán lábẹ́ bẹ́ẹ̀ ọmọ pé kíní kan ní ìtàgé Olómòdì yẹn òun náà máa fi bẹ̀rẹ̀ ọdún orò gangan along that time tó fi ṣe kíní yẹn náà orò àti pákọ̀kọ̀ àwọn ta ló dòrò àwọn ojúmọ́ òkúnṣẹ́mọ́ tó dẹ̀ jẹ́ pé abẹ́rẹ́ òjò family àti afínní family àwọn làjà ló rò lú àjà àwọn ta ló wá ní pápákọ̀ Ọdúnlámì family tẹ́mi tí ìwà wájú yìí ti bìlọ́ǹgì tó jẹ́ pé mi ti ń bá yín sọ̀rọ̀ yìí èmi lọmọ Ọdúnlámì onípápákọ̀ ọmọ akéníbógẹ́rù bọ̀rọ̀ ọ̀nà ọmọ afẹjáyẹjá ọmọ rìlétíkọ̀ má fara komi Ọlọ́run lórí borí bẹ́ẹ̀ wọ́n ń bíyàn dáadáa jù báyìí náà lọ so bọ́rọ̀ Olómòdì ṣe rí nìyẹn tọ́yìn náà bá ti wá ṣe tiwọn tán fún bí ọjọ́ mẹ́ta àwa dájọ́ final stage tó yẹ pé òun la dá yìí tó jẹ́ pé àwa pe gbogbo òlu pátápátá gbogbo òlu we have about almost 52 family nílùú àjà tọ́mọjọ́ ń bá aṣọ ọdún yẹn but àwa ta ní òòṣà nínú Olómòdì àwọn ní family tí mo kà yẹn but gbogbo àwọn family yòókù náà àjọ máa ń ṣe ni òun náà lẹ́rìí tájọ́ ń ṣe yìí tínú tara ń dùn kí ni wọ́n fọlọ́mòdì ṣe ọ̀n fọlọ́mòdì pààyàn ọ̀n fọlọ́mòdì ṣe wọ́n fún yàn wọ́n máa fi àbá evil spirit kúrò lù irun bí kó kúrò lù wọ́n dẹ̀ máa fi create prosperity sínú ìlú tó máa ń ṣàdúrà ìjọ a máa bíjó owó a máa wọ̀lú ọrọ̀ gidi a máa wọ̀lú aboyún ilé a máa bí wẹ́rẹ́ àbọ̀ àgbọ̀n náà wọ́n máa tọwọ́ àlàbòsùn
gbogbo ẹni tó ń retí contract tó bá ti parí Olómòdì tó báyìí ìjọ àwọn abíjó fún wọn ni nígbà ayé ìwáṣẹ̀ from time immemorial tí ò tí ì sí pé bóyá èrò pọ̀ báyìí nígbà yẹn tó bá ṣe ọdún yìí tán wà láìtàlá ìsúnmọ́bí láì àwọn tó bá jẹ́ pé fishermen ni wọ́n tó bá lọ sódò ní táìmù yẹn ìṣọwọ́ tó máa fi pa ẹja kò ń ṣe kékeré o ó máa dàbí pé bóyá kàn fi ọwọ́ gbọ́n ẹja jáde nínú omi ni mo ò ẹ́sàgírètì o bó ṣe jẹ́ ni mo yẹ sọ fún wọn yẹn àwọn tó wá jẹ́ fámà tó yẹ pé àgbẹ̀ ni wọ́n báàgùn náà àwọn tó wá máa wù báyìí ó máa ta bọ̀m̀bọ̀ báyìí ni iṣu wọn náà báńtìfù wa fẹ̀sì náà máa rí ẹ̀ẹ̀kan tó ń polówó ti ṣe nìyẹn bọ̀ gbogbo yẹn àráyé ẹja mọ́ àráyé àgbẹ̀ mọ́ ìjíjó ń bíjó fún wa ayọ̀ ń báyọ̀ páùnsì ń wọlé dọ́là ń wọlé náírà ń wọlé ni gbogbo ọmọ àjà àtàjòjì àtònílé ní wéwé ti agbára Ọlọ́run tàbá tó wá ṣe ti 2024 yìí náà tán more money into your pocket ni. ọdún tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí tí gbogbo ọmọ ìlú ni gbogbo agboolé kọ̀ọ̀kan ló ní òòṣà tí wọ́n ń bọ tí wọ́n fi ń tọ́jú ilé wọn àti ìlú lápapọ̀. Ilé Ògúnṣẹ́mọ tá a wà yìí àti ilé Ojúpọ́n àwọn ni wọ́n jẹ́ ilé méjì tí wọ́n ń jẹ baálẹ̀ lájà. Ó dẹ̀ ní àwọn ètò tí wọ́n ń ṣe nínú Olúmòdì tó jẹ́ orò ìṣẹ̀ǹbáyé tí wọ́n fi tẹ ìlú Àjàdó àti Ògúnjàṣì tí wọ́n fi tẹ ìlú Àjàdó. 1730 to 1780 nígbà tí ìyẹn náà kú tán Ojúpọ́n àkọ́kọ́ náà tún wọlé ìyẹn náà tún pàfọ́ọ̀mù Olómòdì tiẹ̀ ó wọlé ní 1780 sí 1823 ìgbà tí ìyẹn náà tún ṣe tiẹ̀ tán Ṣólùmádé Ògúnṣẹ́mọ ìyẹn náà tún wọlé ó wọlé ní 1823 sí 1838 nígbà tí ìyẹn náà tún ṣe tiẹ̀ tán Dàda Ojúpọ́n ìkejì ìyẹn náà wọlé ní 1838 ó parí tiẹ̀ ní 1860 nígbà tí ìyẹn náà tún ṣe tiẹ̀ tán kìnní náà tún bọ́ síbẹ̀ Ògúndáìró ìyẹn náà tún wọlé ní 1860 sí 1882 nígbà tí ìyẹn náà tún parí tiẹ̀ tán kìnní náà tún wọlé kìnní ló wọlé Ògúnṣẹ́mọ náà ló tún padà síbẹ̀ Òye wọléÁsánì ìyẹn wọlé tiẹ̀ ní 1885 ó parí tiẹ̀ ní 1892 nígbà tí ìyẹn ṣe tiẹ̀ tán Rábíù Àjàyí Ojúpọ́n ìyẹn náà tún wọlé ní 1893 ó parí tiẹ̀ ní 1940 nígbà tí Rábíù Àjàyí parí tiẹ̀ tán Ojúpọ́n Ògúnṣẹ́mọ náà tún wọ bẹ̀ Àlí Ògúnṣẹ́mọ ìyẹn wọlé ní 1941 ó parí tiẹ̀ ní 1949 nígbà tí ìyẹn náà tún kú bàbá wa. ọmọ Dúnlámì ni mí ọmọ Akínyẹmí ni mí ọmọ bàbá Àsàlẹ̀ ni mí ọmọ Olóògbé ni mí ọmọ Ọ̀ṣọ́ mi òun ni mí ọmọ ilé ìmọ̀ọ́mú Àgbàlájà tó mú ìsìlámù wájà òun ni mí ọmọ Láùsì òun ni mí ọmọ Ọ̀ṣọ́ mi òun ni mí. ọdún tá à ń ṣe lẹ́yìn a máa ń ṣe ní ọdún náà jẹ́ ọdún Olómòdì tó jẹ́ pé wọ́n máa fi ń ṣe àwọn nǹkan ìbílẹ̀ wọ́n máa fi ń ṣe àdúrà sí ìlú kílùú lè tùbà kó lè túṣẹ́. October 1st 1949 ó parí tiẹ̀ náà ní 1987 ìgbà tó tún kúrú tíyẹn náà kú baálé Ògúnṣẹ́mọ míì tún wọlé ìyẹn náà pè ní Àmídà Kàrímù Adédèjì ìyẹn ní 10th baálẹ̀ Ọ̀fàjà ìyẹn náà wọ́n install ẹ̀ ní 1989 ó kú ní year 2006 ìyẹn náà parí tiẹ̀ tán lábẹ́ bẹ́ẹ̀ àwa yan adelé ìgbà tá a yan adelé lábẹ́ yẹn first time tó máa yan adelé nìyẹn ó wá láti ilé fámìlì bàbá Àsàlẹ̀ láàrin àwọn afọbajẹ láti yan adelé yẹn òun ni olórí àwọn adelé gbà yẹn a yàn fún adelé ìyẹn ṣadélé láti 2006 yẹn títí wọ 2009 ìyẹn náà ó transfer táìmù tiẹ̀ ó mú baálẹ̀ àwa mú baálẹ̀ tó jẹ́ pé òun náà ó wà lára àwọn tó kọ́ làjú wàjá yìí àsìkò tiẹ̀ ìjó ń bijó ayọ̀ ń báyọ̀ ìfúndò òlù ń báyù òun náà stage Olómòdì òun náà wọlé ní year 2009 ó ṣe títí wọ year 2022 July òun ti ṣe Olómòdì lẹ́ẹ̀mejì tó dẹ̀ jẹ́ pé ibi náà láti ṣe ẹlẹ́ẹ̀kẹta láti tún fẹ́ ṣe yìí ìyẹn náà tún fọwọ́ tútù ó fi kájọ ìyẹn náà parí iṣẹ́ tiẹ̀ tán ní year 2022 July
ó wá tún yá àtúnyàn adélé àyàn adélé ìmí látara àwọn afọbajẹ mẹ́wàá yẹn náà láti yan adélé àtúnyàn Prince Wasiu Ọláòṣèbìkan Ọlárótìmí ọmọ Ẹṣinlókun ìyẹn náà tukọ̀ adélé yìí láti ya 2022 títí wọ ya 2023 òun náà ó kú àwọn adélé tó yẹ kó mú baálẹ̀ lẹ̀ ló kú yìí àtúnlẹ̀ ya adélé mi tàbú ni chairman ẹni tó tún nẹ́ẹ̀sì láàrin àwọn afọbajẹ yẹn tó jẹ́ pé òní position ẹ̀ tún ga jù àtúwáyàn yẹn náà kó máa guide ìlú kó máa ṣe administrative ìlú lọ pẹ̀lú secretary so àyàn Alhaji Chief Ibrahim Adesina Balogun chairman afọbajẹ ìlú Àjà tó dẹ̀ tún jẹ́ afọbajẹ Balógun ayò òun náà ó ń gáìdì ìlú òun náà ó ṣe tiẹ̀ títí láàrin ọdún kan yẹn òun náà ó mú baálẹ̀ òun wá farabalẹ̀ ó mú baálẹ̀ the most handsome baálẹ̀ in history ipe àti mú baálẹ̀ òun ni the youngest baálẹ̀ láti jébù leader àwọn ọmọ ń ṣẹ́ àfẹ̀yìnògùn jẹ́ tó yẹ pé by looking at him obìnrin wa pa wáyé táwọn Àjà ṣe take the bull by the horn gba Àjà farabalẹ̀ wọ́n mú èèyàn gidi àwọn ìlú lápapọ̀ wọ́n tún wá sọ ní Akóredé kí náà mi bá Akóredé àìmọye lẹ́gbàá tó ti jẹ baálẹ̀ oríṣiríṣi wọ́n ti ṣẹlẹ̀ l'Àjà tó yẹ pé to turn expense ó ti ń hapù Àdámsì Ojúmọ́ Kẹfà ìwọ lọ́wọ́ ọba ọlọ́run bá kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ọmọdé ló fi jẹ́ ó máa fàgbà lò ó information tẹ̀ wá sanwó fún lákòókò tá à ń bá yín sọ̀rọ̀ yìí àgbàládùúrà àṣẹládùúrà pé within a shorter period nílùú Àjà yìí a tún máa pe màláìkà láìpọ́n sí bí ó máa wá bá wa jíjọ ọpẹ́ ìjọ ọpẹ́ ló fẹ́ bá wa jó wípé Àjà àwa náà ti jọba nítorí pé kí ni wọ́n ní téèyàn bá fẹ́ upgrade chieftaincy. A chieftaincy, if you want to upgrade a chieftaincy, that chieftaincy must be first created. Tẹ́ bá gbọ́ baálẹ̀ Àjà láti gbọ́ láti ayébáyé. Àdọ̀bà náà baálẹ̀ Àjà náà ló máa dọ̀bà. Kò wá ní bẹ̀rẹ̀ lórí ẹlòmíì tó kọjá orí baálẹ̀ wa Ismaila Adamsi ọmọ Ojúpọ́n lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnà àtúní àdírẹ́sì ẹ̀ pẹ̀lú baálẹ̀ mọ́ ọba la máa pè. Dídí èyí ìkan tó ń pè lólóbòdì òun la ṣàlàyé fún yẹn. Ẹni tí ò bá mọ̀ kán tó ń pè lólóbòdì ẹlòmíì lè máa sọ̀sọ́kúsọ kiri ká ọdún yẹn ó dà ẹ̀fọ́ máa ń pààyàn ni à ń pààyàn ọdún tó wà peaceful ọdún tó accommodate both indigene and non-indigene ọdún tó yẹ pé kò sí any regardless of any religion you believe bóyá Christianity ni ẹ o belong to Solomodi bóyá Mùsùlùmí ni ẹ o belong to Solomodi bóyá aláwo ni ẹ o belong to Solomodi bóyá eléégún ni ẹ o belong to Solomodi bóyá unbeliever tún ni ẹ tó yẹ pé free thinker o belong to Solomodi nítorí pé kí ni ibi tá a ti ní lọ́jì nìyẹn tán ní ọmọ Àjà ọmọ olómù apẹ̀rọ̀ ọmọ alára alágogo tẹ ọmọ Àjà ọmọ apẹ̀kùgbòyè ọmọ kíní kan tó bá ṣe kíní kan ní kíwo ẹ sọ wọ́n ti sùn. kìràmọ́lẹ̀ ti jẹ mọ̀nìmọ́nì àkọ́bí ìyá rẹ̀ ní jẹ. gbogbo ẹ̀yin Àjà ẹ̀jẹ̀ rọ́wọ́ yín lókè. ẹ̀yin ọmọ Àjà ẹ̀jẹ̀ rọ́wọ́ yín lókè. gbogbo ẹ̀yin ọmọ Àjà kò ní í yẹ yín. alẹ́ yìí ọmọ Àjà kò ní í yẹ yín. ikú òjijì kò ní í yẹ yín. alájà ẹ̀ gbúdọ̀ sàmì o tẹ́ ẹ bá sàmì ẹ̀ gbúdọ̀ sàmì ẹ ti gbé ẹsẹ̀mọ̀ ní ìsinyìí. ẹ̀sà àwàkàwé ìwé ni ò kà wá. Alhaji Kazeem akàwé ìwé ni ò kà wá. bá a bá fẹ́ kíyàn pé wọn ọmọlédè èbò ẹkú ìṣẹ̀dá yìí ewu ìṣẹ̀dẹ̀jà ọmọ ẹ̀sẹ̀ pèkìn wúdẹ̀jà pèkìn ẹkú ẹwà ọmọ níjẹ́ bẹ́ẹ̀. ẹ̀sà Alhaji Kazeem mọ́tòtò lásìdẹ́ẹ̀tì ńlọrin irin ló lọrin ramani ti jẹ mọ̀nìmọ́nì àkọ́bí káfíẹ́nu adákẹ́kẹ́ sọ̀rọ̀ mi gbóná kòmájà fà káfíẹ́nu adákẹ́kẹ́ sọ̀rọ̀ mi gbóná ìgbúdọ̀ mọ́gbà tánà mi gbé dání kè sọ̀rọ̀ akọ́bù àbí ẹni gbáǹkọ́bù lọ́wọ́ àná yín ni. wọ́n lọ́lọ́ méjì àtòrí ikú bá bò gbúdọ̀ sàmì orí ikú náà ikú bú sà. wò bá Alhaji Kazeem ṣe dàbí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún kí ní tún ọtí owó ni ọ̀tọ̀kọ̀tọ̀ yọkùnrin àgbàdo ìyọkọ̀ àwọn lóní. ẹ̀sà Alhaji Kazeem àgbà nígbà kámẹ́rà kè sọ̀rọ̀ ICD
olè tó lọ lé wèrè lálọ́ pólíbàgì títí tí fọ títí ikú tí ó parí wá kí Ràmọ́nì ti ń jẹ bọ̀dí mẹ́rin àkọ́bí ìyá rẹ̀ ní jẹ. ẹ wojú Àlàjí Kàsímù ká ẹ wojú wa sáà jọra ni. ẹ̀fà kò máa já ẹ wojú yín ká ẹ wojú wa sáà jọra ni. bẹ́ẹ̀ yìí lẹ́kùn ìyàwó lé tẹ́ sálọ àwọn ọmọ àlejò kìnìún àná rè ẹ̀jẹ̀ lórúkọ kan àwọn olójú àmọ́ ẹ̀dá akọ yín tẹ́ ẹ̀ bá ti wá máa tẹ̀sí fún wa ẹ kó àlọ́ tọ́mílábì ìgbé ẹ lọ́dà wòdò. Àlàjí Kàsímù tẹ́ ẹ̀ bá ti máa tẹ̀sí fún wa ẹ kó àlọ́ tọ́mílábì ìgbé ẹ lọ́dà wòdò. ẹ̀yin ẹ máa lọ mẹ́kẹ́ ẹ̀já wò lọ bẹ́ẹ̀ yẹn rúkà ẹ máa lọ ọdún èbó ẹ lọ́dà wà lẹ́ yìí wò bẹ́ẹ̀ bá máa tẹ̀sí ẹ kó àlọ́ mọ́túárì ẹ lọ ẹ̀ bá mu wa. gbọ́dọ̀wọ́ bá kọ́ bá pò owó ló fẹ́ mú jáde tó bá sọ mọ́ lọ sí ní àná wà ń tàlẹ́ òkè rẹ ní ìmọ̀ títí tí mo títí yìí kú tí ó parí wá kí. ẹ̀sà ààfin tí ń bọ̀rọ̀ ó ṣe tán tó fẹ́ tẹ́ni ó lè tó lọ lé ìwèrè lálọ́ pólíbàgì ni ó pè bọ̀. Àlàjí sà sísà wá ní akáwá tún tíríkà tuntun rẹ̀ yóò bá. ẹ̀sà sísà wá ní akáwá tún tíríkà tuntun rẹ̀ ìgbà tá a fẹ́ kàn níbo la ṣe kà. ó dá dúró wà lóòkàn ni ó dàkọ̀dọ̀ ọdún èjì wọ́n lọ wọ̀ lọ́tìrì ẹ̀ta wọ́n rú àwọn afọ́ ẹ̀rẹ̀ lọ́gbà yọkẹ́ fàfàrùn olówó sálẹ̀ sí ìṣẹ́fà ó sàtúkọ̀ sẹ́wọ̀n èjè orí òbejì yé ìtẹ́jọ́ olówó sókè náà ẹ̀sán ó gbá bọ́ọ̀lù tẹ́ ẹ wà ọ̀nà méjìlélẹ́wọ̀n ẹ̀dákun sáwà ló wà kàwé ni. ẹ̀dákun sáwà ló wà kàwé béèyàn bá rọ́ lórí ọ̀dọ̀ tó lówó réèyàn kò ní réèyàn tí èkú láyé olórí ọ̀dọ́ kan ọmọ rẹ̀ púpọ̀ olórí ọ̀dọ́ ará ilé wa tó wọlé ọ̀tọ̀ tẹ́ wọ̀ èrè ọ̀lọ́fẹ́ yà ń gbà tí ò ní wẹ̀ olórí ọ̀dọ́ àti wáyé délé tẹ́lẹ̀ àbáyín lé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ di àbáyín àwọn inú kọ́ńbọ̀dù àbáyín àwọn inú agolo mílíkì wọn lẹ̀ ṣẹ̀ṣẹ̀ jáde ni wọ́n ní bẹ́ẹ̀ bá sí ilé wọlé yìí báyín lé olórí ọ̀dọ́. ṣẹ́rí odò tẹ́rì odò àbáláyé ni odò ọ̀tá ló máa ń pè gbogbo ọmọ bíbí àjà ló máa ń bù fún mu ọdẹ fi máa ń wẹ̀ fún arẹmọ ni tó bá ń ṣe ọdún olómòdì ọmọ abọ òun náà nítorí fílẹ̀ fi ń bọ̀ ní ẹdìẹ funfun òbí dẹ̀ ni ló máa fi wá bọ́ ló máa fi tù ló máa fi ràn bó ṣe wà yóò ń ṣàn á ṣàn sọ́sà á ṣàn padà wá sínú ilé àmọ́ngbàtà ayédáyé ọ̀làjú bó ṣe wà yìí ó ń ṣàn o bọ̀tẹ̀ ó kú odò ó kọ àwọn aláṣekù bó ṣe wà yìí ó ń ṣàn sọ́sà ó dẹ̀ ń ṣàn sí inú ilé padà. ẹ̀sà ogún ọdún la ti ń polówó kò kan màlá ọgbọ̀n oṣù la ti ń polówó kò kan láyélúwa bẹ́ẹ̀ bá wọ́wọ́ tó yín kẹ́ kó fún sọlá mọ́níjà ẹ wò màlá ò ní wá o níbi kákọrin kápẹ́lẹ̀ ẹ wò màlá tí ẹ kíbla fújìtì ní pẹ̀lú sẹ́ẹ̀sì wọn ni àbẹ́ sí èrè. ẹ̀sà ìjẹ̀bú òní sọ̀rọ̀ kọ́mọ̀ pé fò àti náì balẹ̀ sà balẹ̀ díà balẹ̀ ìjẹ̀bú òní sọ̀rọ̀ kọ́mọ̀ pé fò àti náì Àlàjí Kàsímù ọ̀nà ebu dáadáa ìjẹ̀bú òní sọ̀rọ̀ kọ́mọ̀ pé fò àti náì ẹ máa gbọ́ tìrún ọ̀fọ̀ náì ẹ̀yìn kí n tẹ̀lé náì ẹ̀yìn kí n sọ fún náì ẹ̀yìn náì tẹ́ ń gbọ́ náírà ní owó pọ̀ jẹ̀bù. ẹ̀sà olè tó gbá gọ́sọ̀ọ̀sì ẹrù bàbá rẹ̀ ló gbé tọ́gbàmúdé kóòtù ìsábọ̀nà ìsúkẹ̀ ọmọ ta ni ọmọ ọlọ́run ibo ló ti jáde ilé ọlọ́run fún díẹ̀ yẹn ẹja máa jalè ṣọ́ọ̀ṣì dédé owó ọ̀rẹ́ kíkó owó ọ̀kọ̀lé kíkó owó ìdájọ́ kíkó sọ̀rọ̀ wà lẹ̀ rò ní. ẹ̀sà sọ̀rọ̀ wà lẹ̀ rò ní. ọ̀rọ̀ wa ò tòró ọ̀rọ̀ tí á dàbí ọ̀rọ̀ yọ ọpẹ́ ìyá ọpẹ́ tó lọ sọ́ọ̀tò ní kọ́lọ́gbọ̀gbọ̀ nígbà tí èdè ọpẹ́ ti kú ọlọ́gbọ̀gbọ̀ lọ́wọ́ rẹ̀ ni. tọ́ba lọ́la ń jẹ́ àfàyọ̀ sọ ọdún sẹ́yìn ayò gbà ní. ẹ̀fà ẹ̀yin ìtajà kò ní burú fún yín débi pẹ́ẹ́nì rówó tẹ̀ jẹ́ owó bátìrì ẹ̀mẹ́ ló fowó sọ̀rọ̀ yín. ẹ̀fà lọ́la méjì àròkùn àsáré pẹ̀lú bí tọmú búrẹ́dì tó gè tí ó bá sáré kí ló jẹ ebi ni ó pakú. ẹ̀fà baálẹ̀ tí a nu eyín ogúdọ̀ rí baálẹ̀ kò lówó òré yẹn bí ilé bá dá bí ò da àwọ̀lẹ́ ti mọ̀ tọ́kì lẹ́nu yín ìkúkù lẹ́nu àwọn ọ̀tá yín kábíyèsí ta baálẹ̀. orúkọ mi ni Basirat Ojúpọ́n ọdún tá à ń ṣe lé ní ọdún olómòdì ẹ̀kan láàrin ọdún mẹ́ta la máa ń ṣe tá a bá ṣe ọdún olómòdì yìí a ní òòṣà àwọn jìgbó máa jáde òòṣà jìgbó ẹlẹ́ṣin máa jáde
a máa bọ gbogbo àwọn òṣàlú ara wọn lẹ̀lú kú a máa ṣọdún ẹ̀lú kú ọdún orò pákọ̀kọ̀ lẹ́yìn gbogbo ọdún yìí tá a bá ṣe tán ijó máa bẹ̀rẹ̀ sí ń bíjó ayọ̀ máa bẹ̀rẹ̀ sí ń báyọ̀ aláboyún á sọ̀ wẹ́rẹ́ ẹni tó wọ ọmọ ọlọ́run aṣọ ọmọ fún. alẹ́ olówó ní dárúgbà tí bọ́sọ̀ mo lò sí ní kúrú ló ti bẹ̀kẹ́ rẹ̀ jẹ́. aláìdè ọ̀túnba bá kú mi aláìdè ọ̀tọ̀kọ̀tọ̀ yọkùnú àgbàdo ìyọkùn àwọn lóní aláìdè bàbá mi àgbàlagbà oyè ẹ wò tẹ́ ẹ bá ti máa dẹ́sẹ̀ fún wa ẹ kó a lọ lé ká lọ máa fọbọ́ bẹ́ẹ̀ bá kọ́lé mẹ́ta àtà méjì mọ́ ilé rẹ̀ èbùtọ́ lọ́n fún wa ni. aláìdè ọ̀tún bàbá kú mi ẹ̀sà àwọn amọ̀yìn ẹ̀yìn lẹ̀ mọ̀ wá aláìdè amọ̀yìn ẹ̀yìn lẹ̀ mọ̀ wá. èèyàn gbúdọ̀ ní kọ́lọ́wọ̀ òré èèyàn bẹ́ẹ̀ èèyàn bá ní kọ́lọ́wọ̀ òré èèyàn kò ní òré èèyàn tí èkú láyìí. aláìdè fà àṣà ọmọ igi mẹ́ta ọ̀gá kan ọmọ ọ̀sẹ̀ tó pọ̀ sátá wá kéré ni àṣà àwa náà máa kọrin ó kẹ̀jẹ̀ pé ní olókùn nìkan náà ti máa ń gbórin wa ni àṣà ọmọ igi mẹ́ta bàbá mi àgbàlagbà oyè ẹni omi ń bọ̀ lọ́nà tó bu ẹkọ orí bẹ́ẹ̀ ìjọba ni àṣìjáde ẹni lẹ́yìn ọmọ kò sọ ọmọ mọ́ túgbẹ̀gbẹ̀ orí báwọn ẹ̀yà wa ṣe jókòó ni bí ìgbà ọlọ́run fi ṣe bọ́jẹ́tì nàìjíríà wọ́n yàtọ̀ sáwọn tó lọ ń dá láàárọ̀ mọ́ndé sọ́mọ́ rọ́ọ̀tì bí ìgbà wọn rọ́ọ̀sì mọ́ọ̀lù ẹ̀ lóṣòdì kò ní burú fún yín débi bẹ́ẹ̀ lówó jẹ̀jẹ̀ owó bátìrì ẹ̀mí olóòfó sọ̀rọ̀ ẹ̀yìn ìyá wa bẹ́ẹ̀ ṣe jókòó kò ní dáa fún yín àní kò ní dáa fún yín akọ́fọ̀ owó àtẹ̀sẹ̀ kò ní dáa fún yín. olórí ọmọọba lọ́gọ̀bọ̀ olórí ọmọọba ọmọ agbá mọ́mọ́ muyàn ní ọmọ amúyàn má sanwó ọ̀rọ̀ owó olórí ọmọọba ni òrì pàpà ni àwọn eléyìí ètò olùsèyàn tí kọ́lé tọ́tí pàkó ṣe wíńdò wọ́n ètí ètò olùsèyàn tí kọ́lé tọ́tí pàkó bí ẹ̀sẹ̀ kẹsìmánù tòkòtò bírò àti tú gbẹ̀ngbẹ̀rẹ̀ àwa lọ́mọ agbá mọ́mọ́ muyàn ọmọ amúyàn má sanwó ẹ̀rà bẹ́ẹ̀ wá ní ẹ̀rẹ̀ pàgbò alájíza aláàjì dádì alábẹ̀tì ajá ẹ̀yin là ń bá wí ẹ̀sà ẹgbẹ́ àkànṣe sọ̀rọ̀ wà ọdún olóbòdìdì la wà àbí sàmì olóbòdìdì ọdún olóbòdìdì la wà ẹgbẹ́ àkànṣe sọ̀rọ̀ wà àwa mọ̀ ìyẹn ẹ̀yin náà mọ̀ wá ẹ̀sà alájísà tókíò ọ̀gá kan ọmọ ẹsẹ̀ tó bọ̀ ẹtẹlẹtísà dádì alábẹ̀tì ajá àní ti fìlà ẹ̀fà fún alómi bátìrì kàgbé mu sá èyí ògùdọ̀ ní ẹkọ́ lòun ò réyìn ẹni omi ń kọ́nà náà tó bu ẹkún nù ó ní méjì ìjọpọ̀ ẹni àtìdálé ẹni kábíyèsí lálẹ́sà a máa kọrin ó kẹ̀jẹ̀ pélé olókùn nìkan náà tí wọ́n gbórin tí a ní. kò tí ń tá a fẹ́ fowó ṣe lọ́dà padà owó fún ni òtó èèyàn bá ṣe lẹ̀mọ́ ni wọ́n náà ṣe kò tí ń tá a fẹ́ fi ṣe lọ́dùnú láìlọ́ kò tí ń tá a fowó ṣe ẹ̀ bá lọ́lẹ̀ àárín ìṣẹ̀dẹ̀ Ìbàdàn ní lọ́lẹ̀ ẹ̀sà ìgbà kan lè mí mọ̀ mùsù ó pọ̀. Dádì ẹ sì jọ àwọn tí máa ń mọ mú mùsù dáadáa ẹrù bẹ́ẹ̀ ṣe sáré tó pọ̀ àlàó akálà ó ṣe ọlọ́run òfojú mi jẹ́ ẹ̀sà kò sí tá a mú wáyé kò sí tá a mú lọ kì í sọ̀rọ̀ lálé babẹ́ ni o ẹ̀sà tó ẹ̀ ń pọ́kọ́ la pẹ́lẹ́ tí ilẹ̀kẹ̀rí ẹjọ́ ń lọ ní sá ẹ̀yin ọmọ ọlọ́wọ́ ọ̀dọ́ àmọ́ ẹgbẹ́ yìí mo mọ̀ yín o àmọ́ rí gbogbo lọ láyé o àwọn fáànù wa nù sá. ọdún tá à ń ṣe ní àárín ìlú Àjàyìn àwọn baba ńlá wa náà ti ń ṣe kó tó bí àwa ni wọ́n ti ń ṣe
ọdún tí àwa náà dẹ̀ tún wá gbọ́n yìí náà táwa náà tún wá gbọ́n ju àtúnjọ ń ṣe ni ìgbà tí bàbá tèmi wà láyé bàbá tèmi ló ń jẹ́ Sùlù Tìjání Òkìkíọlá nínú ìlú Àjàyìn tó ń já apàṣẹ ní àárín ìlú Àjàyìn lọ́dún náà lọ́hùn. Ọ̀dàgbà Ìrẹ̀lẹ̀ Awọ Pa tìlú Àjà láti bí ọgbọ̀n ọdún jù bẹ́ẹ̀ lọ táwọn bàbá tán ti ń kó àjọ ń ṣe ni àánú fílẹ̀ sí bí adẹ̀yìn ṣe dọ̀la ó ṣáyé ibi yìí ilé Awọ Pa ní ilé ìjìnlá àfi láti gbà jíǹjì àfi ń ṣètò ìlú ni àfi ń ṣàdúrà ìlú ni àgbọ̀ àfi ń ṣe nǹkan tó dáa sínú ìlú bí àdúrà bí ètùtù torí pé kí ni àdúrà ló ń gbà kì í ṣe agbára sèmi ní Ọ̀dàgbà ìlú yìí wọn dẹ̀ ti wà pẹ̀lú ṣe àgbọn bàbá wa tó ti lọ àwọn ṣe wà síbẹ̀ ayé wà ń bẹ̀. ìdàpọ̀ àlàdínú ọlọ́mẹ́ta màláìka fa torí kí ikú kì í jánu ẹni òní fọlọ́ náà kò wá kóró bẹ́ẹ̀ dọ́gba ní ọlọ́mẹ́ta màláìka fa màláìka mi. kfa kíjọ kùsì ìyáda ilé ẹ̀rọ wá sùn fún un kíjọ kùsì torí kí fújì ìdàpọ̀ àlàdínú ìgbàgbọ́ lè ní ti ilé àìsàkù ó ti ọ̀làrò owó ní ìrìnjà obìnrin mi sọ̀tà lẹ́nu ó ti aláwọ̀ ọ̀rọ̀ obìnrin mi sọ̀tà lẹ́nu ìgbà tí ẹ̀lú gbẹ àmàwọ̀ tá a rí ìgbà tí ẹ̀lú gbẹ àmàwọ̀ tá a rí àlàó màlẹ́ka àmàwọ̀ tá a rí àwọn náà bá kọ ní ọgbẹ́jẹ̀ pólí olókùnrin ìṣẹ́nà tí wọ́n ọlọ́mọ́pa màláìka fún wa kíbla fújì mi bàbá tẹ̀ sí London dé mi wọ́n tẹ̀ sí Mẹ́kà dé mi wọ́n tẹ̀ sí múra dé mi ìgbà tí màláìka lọ Mẹ́kà àwa lọ bẹ́yẹrúkà ìgbà tó lọ London a lọ lẹ yíbò ìgbà tó lọ wúmúra àwa lọ búsúra ọlọ́mọ́pa ìgbà tí ẹ̀rù gbẹ àmàwọ̀ tá a rí àlìfù bá tá sa akara mi amiruwa dadi sani mo fi bẹ́lọ̀ fún yẹn ní wálẹ̀ nínú ayé o àdáwọ̀ jẹ ìgbà tí ẹnu gbẹ àmàwọ̀ tá a rí ìfẹ́kú alájí àmàwọ̀ tá a rí àwọn náà wọ́n kọrin sẹ́díkì ẹ̀ta ìgbà tí màláìka lọ àwa lọ bẹ́ yẹrúkà ìgbà tó lọ wúmúra àlọ́ búsúra ìgbà tó lọ lé èèmọ̀ àwa lọ lẹ yíwò ọlọ́ọ̀bá pa màláìka ẹ̀yin tí màlẹ́ jẹ́ lọ́wọ́ yín lókè àwọn ọlọ́mọba kò fọ́rí àfọ́mú ẹ̀wọ̀n àròjẹ́ tuntun olókùn òwe ẹlẹ́kọ̀ọ́ náà fi sọ. àwọn ọlọ́mọba kò fọ́rí àfọ́mú ṣé ká tó mú wa ni dájú onírúgbẹ̀yà gbẹ̀yẹ wá ń gbà ẹwà ẹ̀fà àròjẹ́ tuntun olókùn òwe ẹlẹ́kọ̀ọ́ náà fi sọ. kádà ní àtúntà tó mẹ́lẹ́yìn bá tẹ̀wò yọ̀ ọ́ tẹ̀ta ìtẹ̀bí ìṣe bàbá mi kì í sọ̀rọ̀ ọmọ olóko ọlọ́mọba mi tó ìjà sí ara kì í sọ̀rọ̀ ẹ̀wọ̀n ogún ọdún lẹ́tí ń pọlẹ́lẹ̀ kò ká màdá ọgbọ̀n oṣù lẹ́tí ń pọlẹ́lẹ̀ kò ká láyélúwa bẹ́ẹ̀ bá wọ́wọ́ tó ní gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ fún sọlá mẹ́nìjà ẹ̀wọ̀n bàbá ò ní wọ́ o níbi káfọ́ni káfọ́ni ẹ̀wọ̀n bàbá tẹ́rẹ kíbla àbújì tẹ̀ tí ó lè yàgbé ìṣirò. Samson Ṣọlá ọmọ Dúnlámì adúpẹ́ fọlọ́run tá a bá ti ṣọdún ìtọ́jú ìbá ti ń bọ̀ báyìí inú wa máa ń dùn ní because tá a bá ti ṣọdún yìí báyìí lẹ́yìn ọdún yìí ẹni tí ò rí tówó ṣe a máa rí ṣe ìrí a máa wọ̀lú a máa rí jẹ a máa rí mu gbogbo ọmọ ìlú Àjà pátá lájọ ṣọdún yìí a dẹ̀ ń gbàlejò lọ́tún à ń gbàlejò lósì lọ́kàn wa máa ń balẹ̀ a dẹ̀ dúpẹ́ fọlọ́run tá a bá ti ṣe ní gbogbo gbà látọdún tí àwọn baba ńlá wa ti ń ṣe títí dé àsìkò yìí gbọ́ àwọn baba ńlá wa ti ń ṣe ire ń wọ̀lú lọ́tún lọ́sì òun náà làwa náà bá òun náà la dẹ̀ ń bá lẹ́nu ẹ̀ làwa náà ń ṣe lọ báyìí gbogbo ìgbà táwa náà dẹ̀ ti bẹ̀rẹ̀ tá a bá ti ṣe báyìí ire lọ́tún ire lọ́sì ìfọ̀kànbalẹ̀ a máa bọ́ ọmọ ìlú nílùú Àjà gbogbo àwa tá à ń ṣe lọ́tún lọ́sì gbogbo àpapọ̀ ọmọ ìlú Àjà ọmọ Olómù lájọ ń parapọ̀ lájọ ń ṣọdún yìí ire dẹ̀ ló máa ń fà wá fún wa pẹ̀lú fọ̀kànbalẹ̀.
orúkọ tèmi ni Shamsideen Ìṣọ̀lá Ọdúnlámì. Friday Seriki, 22nd of November, my day bless you. Àbẹ̀là jalè tí ọ̀tá sílẹ̀ mọ́nà. Olómọdé ìfẹ́ sí báyìí kọ́lá kọ́kọ́ sílẹ̀ mọ́nà bàbá Déwálé. Èyí lẹ́yìn kọ́lẹ́lẹ́ kejì kó ní pé àdúgbò wa ni. Àdẹ̀tí níbi eléyìí ṣàṣemọ́lẹ́ lọ́wọ́ bàbá Déwálé. Àjọba ṣàmùdúró. Ọmọ olómọdé abẹ́kú jẹyẹ àjọba ìjọba. Àjọba ṣàmùdúró. Àìbẹ̀rù lójú kò bọ́ fà. Àìfọ̀rí gbé tuntun bọ́díṣà. Ilẹ̀kẹ̀ yìí tún méje. Adéjì kò jẹ́ méje. Méje. Àjọba ṣàmùdúró. Àwọn mìíràn bọ́lé ní sódò. 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 Ìbáwọ̀ màmá ooo, ìwà aráyé. Ìbáwọ̀ bàbá ooo, ìwà aráyé. Ìbá yìí wọlé òde. Ìbáwọ̀ màmá ooo, ìwà aráyé. Ìbáwọ̀ bàbá ooo, ìwà aráyé. Ìbá yìí wọlé òde. Olóbòbí kó ara nìṣó. Àjàdé ìjọba mọ̀ lẹ́yìn ẹ̀kọ́. Ẹ̀rọ mi lè bọ́lé lè sọ́dẹ̀. Aláyẹlú ọ̀rọ̀.
lè ṣe.
orúkọ mi ni Sherifat Ojúpọ̀ Òsénì. À ń ṣe ọdún Olúmùdì. Ọdún Olúmùdì ó dẹ̀ jẹ́ ọdún tó ní àrinrin. Ká máa ń bọ òòṣà oríṣiríṣi bíi ẹ̀lúkú, pápọ̀pọ̀. Ní tó dẹ̀ jẹ́ pé ọdún tó máa ń ní àrinrin gan. Baálẹ̀ wa dẹ̀ jẹ́ baálẹ̀ tó jẹ́ baálẹ̀ gidi tó múnú everybody dùn. Tó múnú wa dàsìkò tó dẹ̀ jẹ́ baálẹ̀ náà kọ́lọ́run bá wa jẹ́ kí ìlú náà kó ní ìlọsíwájú. Ká má ru òkú wọlé, ká má ru òkú jáde. ọmọ ìbílẹ̀ ẹ̀jẹ̀ tí kì í jàkàrà mẹ́ ṣùkùṣùkù ẹ̀ka ló ń kí sí wọn lẹ́nu bàbá ìgbà wọn ṣe ìbú arẹwà gẹ́gẹ́ àrùn arẹwà gẹ́gẹ́ àṣẹ ìrìn máìlá lọ́dọ̀ wọn ìyọ̀dẹ̀ ìlà ń balẹ̀ àwọn oníṣì nílé ìyọ̀dẹ̀ ìbá pọ̀ nù àwọn onílọ́nà nígbà yẹn o.
rẹ̀ kó tọ́jú olóògbé àdúgbò ẹnu rẹ̀ kó má pa ẹ̀ o. Tọ́jú ẹnu rẹ̀ o, ẹnu rẹ̀ kó tọ́jú. Ìbẹ̀lẹ́dùn máa rẹ̀ tó ń dákọ́já. Olóhùn náà la ṣẹ̀dá ayé o. Akìkọ́lọ́hùn lẹ́yìn káàgùsọ̀jọ́. Èèyàn tó lọ́lọ́hùn lẹ́yìn ohun gbogbo lónìí. Abadawo wa ṣe bàtí ní sẹ́rẹ́. Àwa náà kọ́ ọ̀rẹ́ wọn bá wa máa ní o. Àwa lànà máa yí ibà, àwa lè ní máa yí ibà. Ọ̀pọ̀ bẹ́lẹ́dùn máa rẹ̀ ẹni bá dúpẹ́ oore. Ẹ̀jẹ̀ àgbà mi sí. Ìwé bá tún di lọ́la, wà ní lọ́lọ́ lọ́wọ́ wa. Orí mo dé, ìyá ni dé àdé. Àgbẹ̀rí àmọ́lẹ̀ ní méjì ìta gbẹ́júlé tó kọjá ọlọ́wọ́ bá láyé. Mo fi gbogbo nǹkan tèmi mo fi lọ́wọ́ lọ́wọ́ ọ̀kan lọ́wọ́ sí mi mọ́dọ̀ ní ẹ̀là o. Bàbá mi là àdúgbò o. Bàbá kú fúnra àlá o. Ọlọ́pàá wa lẹ́bẹ̀ẹ́ ní bó ṣe ṣe lójoojúmọ́. Ìwé náà la máa bẹ̀rẹ̀ kí máa dáyàdá òde múlẹ̀. Ọmọdé kúlẹ̀ wà bàdé. Ẹ̀rọ òlẹ̀ yọra yín lẹ́nu. Àkàsọ̀ bára sílẹ̀ bára tí lè bára tí lè. Ó lákàsọ̀ tó bára tí wọ́n sọ pé ìwà òkú lòlò. Ó bá rẹ̀ ọ̀lẹ́ lẹ́kùn lórí kò lè ṣòro lọ́wọ́. Ìṣẹ̀ṣe ni tá a bá láyé tá a ṣe. Ìṣẹ̀ṣe ni àwọn tó bá ṣe tẹ́lẹ̀ káwa náà tó dé ká tó gbà á. Àbádẹ̀ tí ń ṣe ìlú máa ń túbà ó máa ń túṣẹ. Òun là ń ṣe àṣekágbẹ̀ lẹ́ni là ń ṣe pátì là everybody ń ṣe àjọyọ̀. Kírùnmalẹ̀ kó gbé wa o kárí tiwa ṣe gbogbo tábìtì náà kọ́lọ̀ ń bá a sọ́dọ̀ ìlú Nàìjíríà kó rójú kó ráyè o àwa darí wa kọ́lọ̀ ń bá a ràn án lọ́kàn o kọ́rí tiwa ro ẹ ṣé gan.
Ìbá ṣe bá lọ́wọ́ bàbá tó nílé ayé. Màá tún ṣe bá ènìyàn kọ̀ọ̀kan nínú ìlú sílẹ̀ mọ́nà òjòlá. Ìbá Ṣíbí Ismail Adéwálé Adéẹlẹ́gẹ̀rẹ̀ Adamson. Ìjọ Fúlọ́dọ̀ mi o. Ojúmọ́ 6 ó pẹ́ lẹ́ẹ̀kẹfà. Bàálẹ̀ tẹ̀fà jálẹ̀. Bàálẹ̀ àjálẹ̀ lọ́lẹ́ ọlọ́run ọba. Láìpẹ́ ọ̀dọ́ àjà alámi lórí. Àwọn àmọ̀ ṣe ká bí ìṣe ọ̀bàládé. Bàálẹ̀ àjálẹ̀. Ọ̀pọ̀ olórí ìlú ẹ̀la. Bàbá Démidé Adam. Bàbá Àlìyá. Aláṣẹ Adam real estate. Aláṣẹ Adam farms. Láìpẹ́ ọjọ́ àjà alámi lórí. Yóò ṣojú mi àná, yóò ṣojú gbogbo àwọn àgbà níwájú. Ìbáláwo tó wá sí sílé wọ́rọ̀ máa ní bá. Ìbáláwo lókè bàbá ìmọ̀ àti àdúgbò. Ìbáláwo bá gbọ́ ìbáláwo máa bá òjò. Ìbáláwo bá bá ìbáláwo máa bá òjò. Aláì máa ní bàbá ọba àbò forí. Òṣùpá òṣùpá lọ́wọ́ àjẹ́ o. Ìbá wọn lálùfà o. Ìbàbá wọn bá sọ mi o. Ìbàbá wọn oníṣẹ́ ìbá wọn ẹlẹ́sìn bàbá aláyé. Ìbá gbogbo baálẹ̀ kánsù. Baálẹ̀ kánsù ọbàjá. Christmas movie, ọdún láàbì mi, ọmọ kí ṣe mọ èso. Kò mà jáwé, àtijọ́ àti ìtẹ́, akọ̀wé ló àjà o, ọkọ̀ tàbí ìtẹ́ wá sí láti rò. Ìbá Abraham, ìbá Basisi o, ìbá Muskit, ìbá Muksi, ìbá Basis o, ìbá Tasuma o, ìbá Afrika òfò. Àgbàsílẹ̀ àlékún, àbọ̀bàjẹ́, ilé ìbàlẹ́kùn ẹ̀jọ̀ ìgboro. Ṣìyàmọ̀ ẹ̀ka bàbájẹ́ àjọ. Ọ̀sìnkọ̀ ọlọ́sàdé, ọlọ́sàdé mi àjẹ́ ẹ̀sìn. Ìbámu ká, ìbámu iná. Bàbá ta méjì mi o. Ìbá kàlàó láti mú mi. Bàbá báwo ni wọ́n rí o? Ibrahim Adesina gbogbo wọn ni mo kí o. Ramas balẹ̀ ojú gbòdòdò táwọn mi wọ́n jọ. Síbi Ibrahim Adesina bá a lókun. Ọkọ̀ ọmọ aláṣàdé òṣàdé bèbí àdéṣì. Ìbámu mi bá lọ bí Fásitì yìí ká àjọ ká. Òbí gbogbo dálẹ̀ tẹ́sí. Síbi Ibrahim Adúgbò àti Mẹ́lẹ́ta yóò alálùmọ́lẹ̀. Títí délùú lọ́dọ̀ ìṣòro. Mo kí sùn sílẹ̀ fọ́dọ̀ mi o. Aláàgbá àbọ̀bàjẹ́ ilé aláàgbá. Ọkọ̀ sọ̀lẹ̀ àdùnnú. Bàbá síkú, bàbá síkú fúnra yìí ní àgbẹ̀kan ìbálòpọ̀ àdìjọ àti ìpẹ́. Bàbá bọ̀ ọlọ́sàdé lòlòmọ̀lòmọ̀. Ọlọ́sàdé bí ẹni ẹ̀sẹ̀ náà wà lọ́wọ́ ìṣúlẹ̀ ìyáde fún ẹ̀jẹ̀.
síbi Ibrahim ọkọ̀ wọn lọ́sẹ̀ adébẹ́bí àwọn bàbá jẹ́ mo kì í ilé ojúlé lójújó ìyàwó lójújó mo kì í sùn sílé mọ́nà mi aláàbá àwọn bàbá jẹ́ ilé aláàbá ọkọ̀ sẹ̀lẹ̀ àdùn bàbá sínú bàbá bá sínú ìdòwò ìdòwò ṣe fún fún táwọn òdo ọlọ́run sí àwọn bàbá jẹ́ ilé ọ̀la òsínmọ́sínmọ́ bàbá kejì lọ́wọ́ ìlú ìmúra ìlú ọ̀sọ̀gbọ́tẹ̀lẹ̀ èkó ìlú olóyún ó sì ládùn tẹ̀lé àgbẹ̀rẹ̀ ní ṣùgbọ́n tẹ̀lé tẹ̀lé ó ṣe wọlé kùtà ìjọba ìjọba lẹ́kọ̀ọ́lẹ́kọ̀ọ́. From Isalebo, all the way down to London. Everywhere you are, to the bar. You get the buy from my brother. I already said, oh, my brother. You go over here, you go out and have a man. See the Brian, the ballad, the bamboo. You my father was already.
ti pé olórí ẹbí ilé ojúmọ́ business infancy ọkọ̀ mọ́rí lò ó bàbá ayé fúnfún ìbàyà bọ̀ débùdó. ṣe kà sí adésínà òpè o àbẹ̀bàjẹ́ yóò pé àbà abájọ́ sàkéwò tó kí ọba rárá abá àyàwó òde. bá a sálẹ̀ máa wọlé ọmọ olúkọlú. ìyọlẹ́ kan wọlé ọmọ ológun mo kí aláàyè ìgbé aláàyè ìgbé. mo kí aláàyè ìgbé máa wọlé aláàyè ìgbé. Kasim Adesina máa jẹ́ òpè o. Ó ní kí Prince Adisa olórí adé ẹdúgbò. Máa jẹ́ òpè, máa jẹ́ òpè. Láìpẹ́ adé mọ̀lá òpè, máa jẹ́ òpè. Ó kí aláìpé, aláìpé. Ẹ̀jẹ̀ ní aláwọ̀ máa dì náà.
orúkọ tèmi ni Isiaka Agbábíàká Adétúnjì ọmọ Ojúpọ́n nílùú Àjà. Ìṣẹ̀ṣe ọdún ìṣẹ̀ṣe àṣekágbá ọdún ìṣẹ̀ṣe òun là ń ṣe lọ́wọ́ tó ń pè ní ọdún Olómòdì òun là ń ṣe lọ́wọ́ nílùú Àjà àṣekágbá ìlélẹ́ ìbáyìí. Let's go.
Olúwaṣẹ́gun Òsénì Ojúpọ́n. Ìṣẹ̀ṣe jẹ́ ohun àbáláyé tó jẹ́ pé àwọn baba ńlá wa tí wọ́n ń ṣe tó ń bá ṣe tó ń túbà tó ń túṣẹ nínú ìlú gbogbo àtọ́ máa ń ṣe àwọn nǹkan ìṣẹ̀ṣe yẹn ìlú máa ń túbà ó máa ń túṣẹ ni gbogbo ara máa ń dẹ àwọn ọmọdé àgbàlagbà nílùú gbogbo nǹkan tó bá tún ti lọ nílùú ó máa tún padà wá ní nǹkan dáadáa. aláìlé tálẹ́ gbé dání sẹ́ tálẹ́ ní ẹgbẹ́ wa bẹ́ẹ̀ni ẹgbẹ́ bá aláìlé. nígbà lẹ́sẹ̀ ní ẹgbẹ́ fún mi lẹ́dídú tó bá alábí bá a dé ẹni sùúrù ẹ̀fọ́ aláìlé lẹ̀ ẹjẹ́ ó dánwò tó bá ti pẹ́ jù lọ́wọ́ yín ẹ máa tún fi kún ni. ọkọ ìlú ló ṣe kíní yẹn o wọn làwọn sílé àwọn bí ránṣẹ́ sílé mọ̀nà mi láti London ọkọ ìlú gbogbo ìlú náà ní kí wọn bàlá o. aláìní ó tọ́jú lọ́wọ́ yín. Olórí ibi sí
Ọba tó kúlé kó máa wọ̀ kó rárá. Ilé ayé ò sí níbi tó ayé mú. Èrò tọ́lá yé sábà ti yàtọ̀ fún. Wọ́n jẹ́ bí máa yé lágbèjú wá. Òun ò bá lọ́wọ́ òun kó má bàa kò ní bá. Ó jẹ́ kí n pẹ́ pamọ́ sẹ́yìn mú òṣèré. Àwọn ọmọ gbòòrò lọ́wọ́ ní ìjàmọ́. Ìbẹ̀rẹ̀ kì í ṣàfihàn òwe. Ọlọ́wọ́ láyé wá àwọn òkú. Wọ́n ní kọ́ wá bá lọ́wọ́ wọn òkú. Aláyé la fẹ́ jẹ́ wọn òkú yá. Ọlọ́wọ́ la fẹ́ pa àwọn òkú yó. Ikọ̀ ìkọ́ láti ẹgbẹ́ òkú òṣèlú. Wọ́n fẹ́ pa mọ́ sọ́yìn òkú òṣèlú. Ìjáde ní ojú ìyá jẹ́ tí ọ̀sán jẹ́nẹ́rà ìyá ìrẹ́ ìyá bí ẹ bá wọlé ẹ bọ̀rọ̀ bá òyà ọjà gbogbo ìyá ọjà tí ọ̀sán jẹ́nẹ́rà ìyá ọjà kẹ́yìn ìyá wa.
Iya calonnya iya janjana. Iya wadi ala Rasul pada ni malalahi Yesus. Mamalahi. Iya janjana.
lórí òbí tẹ láíláí ìbúrẹ́ òbí ìwọlẹ̀ ìbúrẹ́ lórí yan. bí o jẹ́ kàgbé láàrin iwájú lóòrè tó bá ilẹ̀ lọ́jọ́ sí òòrè láàrin iwájú lóòrè tó kú o. ọ̀pọ̀ tí kò lè rí o. Imbas olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́. Olórí ọ̀dọ́ ojúbọ náà wà ní ẹgbà olórí ọ̀dọ́. Imbas olórí ọ̀dọ́ olórí ọ̀dọ́. Imbas ojú sọ pé ojú ṣe dáadáa olúkọ̀ọ́lù. Ojú wa ti bẹ̀rẹ̀. Yes.
ọjọ́ ẹgbẹ́ sọ́ọ́lì àwọn ọmọ yẹn wà wọ̀ fẹ́ ṣàkó àpapọ̀ tuntun tó gbọdọ̀ báyọ̀ ìlú mo bá bọ̀ ìbò àgbàdo òkú ọjọ́ ẹ̀rọ ní ṣàìsàn àwọn ọmọ ẹ̀rọ ní ṣàláìsí ọ̀rọ̀. síbẹ̀ làwọn bí wá ní ìwẹ̀. ẹja ló ní ilé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. wọ́n sì ní bẹ́sẹ̀ tó bẹ́sẹ̀. ọmọ bọ́lájí ẹ̀rọ bá yá jí mi lójú. olùkọ́ mi ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. bọ́lájí lójú. ó tẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀. sí mi lójú. Ọ̀nà àlà òní bẹ́ẹ̀ni. Àbúrò Sàkútù Àdìmọ̀ ní London. Àbúrò Àlàbí Adéwú ló dé Sàkútù. Sàkútù nínú London máa bọ̀dá. Ẹ̀bùn bàbá wà nínú.
Kilarigbo Live TV, ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Atagbantagba lóde tagbangba ló ti pápá tó ní kí ló ní tagbangba ó ṣe. Àwọn gbàǹkọ́gbì alárinrin ètò ọ̀dọ́ wa ló sodo sí. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mò ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Ṣé báwa náà kọ́ Ọlọ́run ọba ni kámú láti Kilarigbo Unlimited. Kilarigbo Unlimited ládùn ètò tí kò láfiwé. Alárakúàrà. Orí ètò Alárakúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fàyè mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.